àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. aláìlámojúkúrò wèrè ni ò jẹ́ kẹ́rù wèrè ó fúyẹ́ tí wèrè bá lámojúkúrò ní ẹrù wèrè ò ní wíwò. àtúkù dédé àkókò yìí ò nílé lóko lájò àti lẹ́yìn òdì àkó bí ojú ọjọ́ ṣe rí àlójú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní dì. ìtàn ọmọdé nínú àjàalẹ̀ tá ń bá bọ̀ àátúmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèmi. ìrírí ayé TV àwa ni bàbá. orúkọ tèmi ò tí ì yí padà Muhammadu Akówódé baba Akórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. àní kí ló ṣẹlẹ̀ sí Ọ̀dẹ́bùnmí lẹ́yìn tí orí kó yọ nínú yàrá ikúlèrè ẹ̀ṣẹ̀? kí ló ṣẹlẹ̀ sáwọn obìnrin méjèèjì tí wọ́n jọ kó wọn wánú àjàalẹ̀ yìí lẹ́yìn tí wọ́n ti pa ẹnìkan nínú wọn tí wọ́n sì kú bí ẹran? ibi tá a dẹnu dúró sí wà lọ́rọ̀ yìí àátúmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèmi. ìrírí ayé TV àwa ni bàbá. àní Ọ̀dẹ́bùnmí níbi tí mo jókòó sí nínú gbọ̀ngàn oríkómiyọ yìí tí mo ti ń ronú lọ́wọ́ ni mo bá rí tí wọ́n tarí ọ̀kan nínú àwọn obìnrin tí wọ́n jọ kó wa wá sínú àjàalẹ̀ yìí sínú gbọ̀ngàn oríkómiyọ yìí. bí ọmọbìnrin yìí ṣe rí mi ránṣẹ́ lọ́ọ̀kan níṣe ló sáré wá dì mọ́ mi gbàgì àfi bí wípé a ti jọ mọ́ra wa tẹ́lẹ̀ ni. mo wá ń sọ sọ́kàn yìí pé ká ní mo pàdé ọmọbìnrin yìí láàrin ìgboro wípé kó bọ̀ mí lọ́wọ́ yóò fojú pa mí rẹ́ ni. ẹ mọ wá wo nǹkan òun ló wá di ọ̀rẹ́ mi òjijì nínú àjàalẹ̀ yìí tó tún dì mọ́ mi gbàgì. àṣé ìpọ́njú àmọ́ sọ̀yàn dọ̀rẹ́ òjijì. ẹ̀yin aráalé ẹ ti ń ròyìn pé báwo lọmọbìnrin yìí ṣe rìn gbà níwájú ìyàrá ikúlèrè ẹ̀ṣẹ̀. ẹ mọ́ kánjú rárá mò ń bọ̀ mi tí ì dé. ìrírí ayé TV àwa ni bàbá. Ọ̀dẹ́bùnmí ní bí èmi àtọmọbìnrin yìí ṣe dì mọ́ra wa a fẹ́ lò tó ìṣẹ́jú méjì kí a tó túra wa sílẹ̀. níṣe ni à ń mira wa sọ́tún tá ń mira wa sósì tí àwa méjèèjì sì ń wọ omi ẹkún mu bíi gàrí tí a sì ń dúpẹ́ lọ́wọ́ orí wa yí pé orí wa ò gbàbọ̀dè níwájú ìyàrá ikúlèrè ẹ̀ṣẹ̀. bí a ṣe túra wa sílẹ̀ mo béèrè lọ́wọ́ ọmọbìnrin yìí pé obìnrin kejì rẹ̀ ń kọ́? ẹ̀bí mi lérè yín pé kí ni èsì tí arábìnrin yìí fún mi? kí ló ṣẹlẹ̀ sí obìnrin kejì? nǹkan bẹ nínú àjàalẹ̀. ìrírí ayé TV àwa ni bàbá. àní níṣe ni ọmọbìnrin yìí bú sẹ́kún gbàmù tó ní bọ̀dá àwọn aráabí yìí mọ̀ dájú gan ni o. orí ẹnì kejì mímọ̀ gbàbọ̀dé ni bí wọ́n ṣe dùnbù rẹ̀ tán báyìí ọmú rẹ̀ méjèèjì ni wọ́n kọ́kọ́ yọ. níṣe ni mò ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ níbi tí mo dúró sí. wọ́n yọ ahọ́n rẹ̀ wọ́n yọ ọkàn rẹ̀ wọ́n gé nǹkan ojú ara rẹ̀ gbogbo ìkáwọ́ àti tẹsẹ̀ rẹ̀ ni wọ́n gé pátá. àwọn aráabí yìí mọ̀ dájú gan ni o. níṣe ni ọmọbìnrin yìí tún bú sẹ́kún gbàm. àfi kórí ẹni mọ́ gbàbọ̀dè tí wọ́n bá ń sọ yín pé ká mọ bọ orí wa ká mọ kéko orí wa ká mọ tọ́jú ẹlẹ́dàá wa. àwọn ẹlòmíì àmọ́ ròyìn pé àwa wí lásán ni. orí tèmi ò ní gbàbọ̀dè tẹ̀yin tẹ̀ ń gbọ́ mi náà ò ní gbàbọ̀dè ẹ bá ń ṣàmì àdúrà. ìrírí ayé TV àwa ni bàbá. arábìnrin yìí ní bí wọ́n ṣe fà mí síwájú báyìí fún àyẹ̀wò tèmi ní kété tí wọ́n fẹ́ fi àdó kàn mí lórí báyìí ni àdó kọ́kọ́ jábọ́ lọ́wọ́ wọn ná. wọ́n wojú mi wọ́n tú àdó yìí mú. lẹ́yìn tí wọ́n tú àdó yìí mú nílẹ̀ wọ́n fi àdó yìí kàn mí lórí. báyìí ni àdó bá fagbeta wáò 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 wáò. mo kọ́kọ́ fò sókè náà wípé orí mi ò ṣeun ẹlẹ́dàá mi ò ṣeun tó gbàbọ̀dè. níṣe ni ẹnìkan dàgbájúbò mi tó ní calm down. lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n wọ́ mi kúrò níwájú ìyàrá ikúlèrè ẹ̀ṣẹ̀ yìí tí wọ́n sì ní kí n mọ bọ̀ nínú gbọ̀ngàn oríkómiyọ níbí. níṣe ni mo tún dì mọ́ arábìnrin yìí mo sì ń kí i kú oríire. mo wá ṣàlàyé fún un pé wọ́n ní tí a ò bá kọjá àyè wa ikú kan ò lè pa wá mọ́ nínú àjàalẹ̀ yìí lẹ́yìn tí orí ti kó wa yọ. ṣùgbọ́n gbogbo èyí tó kù ká lò láyé yìí inú àjàalẹ̀ yìí láti mọ lò ó. bí ọmọbìnrin yìí tún ṣe gbọ́ ilé yìí ló tún káwọ́ mọ́ rè. ó ní ó mà ṣe o ipò wo ni àwọn ẹbí mi fẹ́ wà báyìí ní èmi tí mo fẹ́ ṣègbéyàwó lọ́sẹ̀ tó ń bọ̀. tó ọ̀rọ̀ mi dọwọ́ rẹ Ọlọ́run. gbogbo àwa náà tá a ní nǹkan ayọ̀ lọ́nà ẹ ṣe já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ já mọ ṣọ́rìnrìn ká mọ́ bá ara rìn fẹsẹ̀ sí kí nǹkan ọjọ́ ayọ̀ wa tó dé. ipò wo lọkọ ìyàwó gan fẹ́ wà báyìí lọ́hùn-ún àfi kí Ọlọ́run má da ìbànújẹ́ pọ̀ máyọ̀ fún wa ẹ bá ń ṣàmì àdúrà.
Ìrírí Ayé TV àwa ni bàbá. Ọ̀dẹ́bùnmi ní báyìí iṣẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹu nínú àjàalẹ̀ yìí. Wọ́n kúkú ti sọ fún wa tẹ́lẹ̀ ń pè ká mọ́ lọ múra iṣẹ́ àṣekára. Àwa tí a jẹ́ ọkùnrin odó ni wọ́n gbélé wa lọ́wọ́. Àwọn ẹni tí wọ́n sì jẹ́ obìnrin òkúta ìlọ nǹkan ni wọ́n mọ̀ gbélé wọn lọ́wọ́. Ẹ ti ń rò wípé bóyá ìyẹn la fẹ́ mọ gún àbí ata làwọn obìnrin fẹ́ mọ lọ. Ọ̀rọ̀ ò mọ̀ rí bẹ́ẹ̀ rárá. Nǹkan mọ̀ ń ṣẹlẹ̀ nílé dúníà tá a wà yìí. Nǹkan ń ṣẹlẹ̀ nínú àjàalẹ̀. Ẹ gbọ́ ná kí la fẹ́ mọ gún nínú odó yìí? Kí ni àwọn obìnrin fẹ́ mọ lọ lórí òkúta ìlọ nǹkan yìí? Mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí Ayé TV àwa ni bàbá. Àní Ọ̀dẹ́bùnmi ní gbogbo ẹ̀yà ara tó jẹ mọ́ gígún bóyá apá èèyàn àbẹ́sẹ̀ èèyàn àbórí èèyàn àbí nǹkan ọmọkùnrin èèyàn tó jẹ mọ́ gígún gbogbo rẹ̀ ni àwọn ọkùnrin máa ń gún nínú odó. Àwọn nǹkan wọ̀nyí tó bá jẹ mọ́ lílọ̀ bóyá ojú èèyàn tí wọ́n fẹ́ lọ̀ bóyá ọkàn èèyàn tí wọ́n fẹ́ lọ̀ bóyá etí èèyàn tí wọ́n fẹ́ lọ̀ àwọn obìnrin ni wọ́n máa ń kó fún tí àwọn sì máa ń lọ̀ lórí àwọn òkúta ìlọ nǹkan yìí. Kábíyèsí Ọlọ́run. Ọ̀dẹ́bùnmi ní ojoojúmọ́ la fi ń gún ẹ̀yà ara ènìyàn. Ẹ ti mọ bẹ̀rẹ̀ yín pé àwọn ẹ̀yà èèyàn tí wọ́n ń gún tí wọ́n ń lọ yìí iṣẹ́ wo gan-an ni wọ́n fi ń ṣe nínú àjàalẹ̀ yìí. Bí n bá níná ń jó lórí omi ẹ̀yin kàn pé kí n lọ kẹ́rù rẹ̀ wá. Ìrírí Ayé TV àwa ni bàbá. Àní Ọ̀dẹ́bùnmi ní lára kàyéfì tá à ń rí ni pé ní dédé aago 12 òru sí 4 ìdájí níṣe ni àwọn ọlọ́lá àwọn ọ̀tọ̀kùlú àwọn lóyèlóyè wọ́n máa ń wá sí àjàalẹ̀ yìí láti wá ra àwọn ẹ̀yà ara lóríṣiríṣi. Kábíyèsí Ọlọ́run. Ẹni tó fẹ́ ra ọkàn lílọ̀ yóò rà á. Bẹ́ẹ̀ lẹni tó já sí pé ọkàn tá a ti gún ló fẹ́ rà òun gan yóò rà á. Kódà gan ẹlòmíì ọkàn tá a ti gún pẹ̀lú àwọn ọṣẹ lóríṣiríṣi òun lòun yóò rà. Ẹni tó fẹ́ ra ọyàn bóyá gígún àbí lílọ̀ gbogbo rẹ̀ ni wọ́n ń rà. Ẹni tó fẹ́ ra nǹkan ọmọkùnrin gbogbo rẹ̀ pátá ni wọ́n rà nínú àjàalẹ̀ yìí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n rà pẹ̀lú owó gọbọi ni wọ́n fi ń rà. Ọ̀dẹ́bùnmi ní kí agogo 12 òru má lù gbọ́n ni. Tí ó bá ti ró gbọ́n báyìí wọn yóò bẹ̀rẹ̀ sí ní wọlé bọ̀ sínú àjàalẹ̀ yìí títí fi ka àwọn ìyàwó ilé tí wọ́n jẹ́ gbajúmọ̀ láàrin ìlú tí ọlá ń bẹ lọ́wọ́ wọn tí àwọn náà ní owó gidi lọ́wọ́. Gbogbo wọn la máa ń rí nínú àjàalẹ̀ yìí. Ẹ̀rù Ọlọ́run bà mí bẹ́ẹ̀ lẹ̀rù ayé tún bà mí. Ẹ̀yin náà ti ń ròyìn pé àwọn nǹkan tí wọ́n wá ń rà yìí ṣé máa ń lọ fi ṣebẹ̀ nínú ilé ni àbọ̀ ń lọ fi ṣe ìnáwó. Àní nǹkan bẹ́ẹ̀ ń dúníà tá a wà yìí nǹkan ń ṣẹlẹ̀ nínú àjàalẹ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá. Àní gbogbo nǹkan tí àwọn olówó àwọn ọlọ́lá yìí wá ń rà nínú àjàalẹ̀ yìí wọ́n ní òun ni wọ́n máa ń lọ fi ṣe àjò owó wọn àti àjò kí ẹ̀mí wọn lè gùn. Àjàalẹ̀ yìí wá dàbí ọjà alẹ́ àbí ọjà òkùnkùn ní kí n sì pè é fún àwọn olówó wa. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. A ò wá mẹni tó ní owó mímọ́ mọ́ láàrin ìlú. Kódà gan púpọ̀ owó tá à ń ná láàrin ìlú lénìí owó àwọn àlìjànú ló pọ̀ nínú wọn. Kódà gan owó táwọn ìjọba ń tẹ̀ jáde kò pọ̀ mọ́ láàrin ìlú. Ṣùgbọ́n ṣá ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà. Gbogbo owó burúkú tẹ́ ń ná lé àwọn ọmọ yín lórí yìí gbogbo owó ẹ̀jẹ̀ tẹ́ ń ná lé àwọn ọmọ yín lórí yìí ẹ mọ́ gbàgbé ẹ̀dá kan ò lè tajà ìyẹ̀pẹ̀ kó mọ́ gbowó òkúta bálọ àbọ̀ ń bọ̀ wá bá yín. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ọ̀dẹ́bùnmi ní nínú àjàalẹ̀ yìí ìyá burúkú kan ń bẹ níbẹ̀ tí wọ́n ń pè ní mọ́mì. Òṣìṣẹ́ àwọn aráabí yìí ni mọ́mì yìí. Ẹ gbọ́ ná ta ni mọ́mì yìí gan-an? Irú iṣẹ́ wo ni ń bá wọn ṣe nínú àjàalẹ̀ yìí? Ṣé abiyamọ ni àbí abiyagbà? Kí ló ṣẹlẹ̀ sáwa gan nínú àjàalẹ̀ yìí? Èmi àtọmọbìnrin yìí a mọ̀ bá wọn pitú gan nínú àjàalẹ̀ yìí o. Ṣùgbọ́n gbogbo itú ọwọ́ wa tá a bá wọn pa nínú àjàalẹ̀ yìí ǹjọ́ yín wá? Àkókò ti lọ púpọ̀. Ẹ já pàdé lórí àkọ́tún ètò ní kòpẹ́kòpẹ́. Ẹ kú ojú lọ́nà. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ẹ wò ó gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀ ní ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí. Tó bá tó kù níbẹ̀ ẹ tí ì darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀
tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ́ kò ní sí ńbẹ̀ mọ́. ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. kẹ́ ẹ mọ́ gbàgbé à ń retí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yín o bóyá ẹ bá fẹ́ ràn wá lọ́wọ́ náà ni àbẹ́ fẹ́ bá mi ní gbólóhùn lórí ìkànnì yìí ẹ pè mí sórí nọ́mbà mi tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá. ẹ̀yà pé mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mímọ fèrè ìṣèlọ lọ́jọ́ tèmi mi ò nílò ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò nílò ọkọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ni mo wá ẹ̀yin mo bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ àti bẹ̀nàwò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o Muhammadu Akóredé Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ nọmba 1 máyégún gbogbo sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tàrùn ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún máa pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. Ìrírí Ayé TV ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n tí ń fúnni lóye.